Hello, officer. Hello. Ṣé mo lè ní pépà mọ́tò yẹn? Ṣé mo lè ní? Officer. Ẹ dá mi mọ̀ ni. Mo mọ̀ yín. Síbí èèyàn pọ̀ ní wàásù. Olójú ti wà mẹ́. Jésù! Officer, àwàdà yín pọ̀. Ẹ wo actor ni mí. Fúnkẹ́! Actor. Bẹ́ẹ̀ni. Actor for where? For Nigeria. Jésù! Ẹ wo officer. Mo fẹ́ dáyọ̀ mọ̀. Èmi tí mo ṣe ẹran ọdún ni. Ẹran ọdún. Èmi mo ṣe àgbò àjọ̀nà. Àgbò tó ní kúnṣe ibi tí mo ṣe. Mado, èmi mo produce one. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ produce. Bẹ́ẹ̀ni. Suwala. Bàbá, àròyé òkú àgbọ̀. Bàbá mi ló jẹ́ kí n rí pépà mọ́tò mi. Officer, ọ̀rẹ́ aráàlú nìyí. Ẹ̀yin lẹ ń dáàbò bò wá. Mo ti kó mẹ́tọ́ mi. Ìrọ̀rọ̀ mi ò ní jẹ. Ẹ dáwọ́ yẹn padà sápò. Pépà mọ́tò yín gbogbo. Sẹ́fà màlí, ó ní iye tó jẹ́ náírà ń sìn. Ìrọ̀ ẹni yẹn kọ́ ló jẹ mí lógún. Pépà mọ́tò drive license òun gbogbo mo need. Ẹ̀yin actor lẹ pera yín. Kẹ máa ní pépà mọ́tò. Ṣé ẹ rò pé mo wà lára àwọn ọlọ́pàá tó ń gba bribe ni? Èmi ń ṣe ẹ̀ iṣẹ́ tó bá ń pọ̀ tẹ̀lé mi jẹ́ pépà mọ́tò ìgbòho ṣe kí ni wọ́n jẹ mí lógún. Ara ń pọ̀ mí bí mo wà yìí gan ṣe. Èyí tẹ́ ń dà lónà ni ẹ ń pera yín látọ̀ ẹ ò ní pépà mọ́tò. Ṣé bẹ́ẹ̀ ni yàtọ̀ ní àwọn lẹ́kọ̀ọ́? Mo lè mọ̀ yín dédédédé àti pé tí mo lè gba nọ́mbà yín. Ọ́físà, o ò lè gba nọ́mbà mi. Torí kí ni? Ṣé bẹ́ẹ̀ gba nọ́mbà yín? Nọ́mbà mi ò ṣe é rà. Mo máa ń fún yàn ṣùgbọ́n mi ò lè fún ẹ. Àwọn àgbà kí ni tẹ́lẹ̀ fún mi lẹ́kọ̀ọ́ yẹn náà? Ẹ máa mú kí ni ẹ̀? Ṣé owó tó ń yẹn máa mú. Ọ́físà, gbé tiẹ̀ wá. Wò mí, àwọn àgbà bọ̀ wọ́n ní ìgbà tí a sinmi bá tà mí lọ́rẹ̀. Lábàá gbà owó ó ti bọ̀. Hello. Mọ́tò yìí máa lọ. Ẹ̀yin fọ́ọ̀sì mi, ẹ wá, n bá ti mọ̀ bá ti gba kíní yẹn o.